ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sí orí ètò Jeff Owólẹ́wà TV ṣé dáadáa ni mo bá yín. Yes, ọ̀rọ̀ tí mo sọ lọ́jọ́ kìíní àná òun ló ti padà wá ṣẹlẹ̀ báyìí o. Aishat Lawal ó ti padà jáde lórí ọ̀rọ̀ ó ṣe Venza kò ṣe Venza. Aishat Lawal ti jáde ó ti sọ wípé òun ò ní Venza, òun ò drive Venza, òun ò dẹ̀ fún anybody ní Venza. Tá bá wá rí anybody tí òun bá fún ní Venza tàbí òun ra Venza lọ́wọ́ ẹ̀ kẹ́niyẹn jáde kán máa bo òun. lórí ọ̀rọ̀ Venza èmi Lawal Aishat Ọládùnní tó ní ṣọ́ọ̀pù aṣọ sí Ìbàdàn according to him mi ìgùn Venza rẹ̀, mi ìra Venza rẹ̀, mi ò wá rí, mi ò fúnyàn rí. Tá bá wá rẹ́ ní kankan tó sọ pé bí a mo fóun ní Venza rí ẹ má bò mí o, tẹ bá bò mí Ọlọ́run ní bó àṣírí ẹja ìlẹ̀kẹ̀ wá sọ. Mi ò ta Venza rí. Tá bá rẹ́ ní ọkàn tó sọ pé wọ́n ta Venza kan fóun èmi ni mo fóun àbí mi ni mo ta fóun tẹ bá bò mí Ọlọ́run ò ní bóyin ẹja ìlẹ̀kẹ̀ wá sọ. Tá bá rẹ́ ní kankan tó sọ pé mo ojú mi báyìí ni wọ́n ṣe fún un ní Venza àbí mi ni mo wà lọ fún àbí mo wà níbẹ̀ tẹ bá bò mí Ọlọ́run ò ní bóyin gbogbo àṣírí yóò ní bò lágbára Ọlọ́run ẹ jáde kẹ́ wá sọ. Tí a bá rẹ́ ní bọ́ọ̀dì tó sọ pé mo rántí nígbà tó ń ṣe bá dé ìjọ kan tó torí bí ìmọ̀ Venza ẹ jọ̀ọ́ ẹ wá sọ o. That has never been my car. Mi ò gún rí, mi láìkẹ́ rí. Àwọn ọ̀rẹ́ mi tó súnmọ́ mi mọ̀ pé kì í ṣe mọ́tò mi. And besides, please, you people should put some respect on my name. Venza gan kéré sí nǹkan tí mò ń gún lọ́wọ́lọ́wọ́ báyìí. Nǹkan tí mo máa fi ń sọ wípé yára gbọ́rọ̀ lọ́ra fèsì. Tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ lórí internet, we should not be too quick to draw our conclusions because ìlú gangan ni tó bá kọjú sí àwọn kan ó máa kẹ̀yìn sáwọn kan. Then mo dẹ̀ tún máa highlight nǹkan kan nínú gbogbo videos mi, especially when it comes to celebrity gist. If there is a gist flowing about on the internet as a celebrity, if that gist is about you and you know that that gist is not true, please endeavor to come out and debunk stories that are not true about you because the internet never forgets. Ẹ jẹ́ ká kọ́kọ́ kọ ìyẹn lẹ́nà. This is 2025, just like Aisha said. Aisha sọ wípé òun ò mọ anything nípa Venza. Now, ibi tí mò ń gbé fídíò yìí lọ gangan ni wípé whatever happens on the internet, we should make sure we make internet a safe haven for everybody to thrive. Gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ sábẹ́ comment torí ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ gbàrà báyìí àwọn èèyàn rọ́ lọ sábẹ́ comment section nu Aishat Lawal. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ọ̀rọ̀ Venza lọ́tún, wọ́n pariwo ọ̀rọ̀ Venza lọ́sí, ẹ bẹ̀rẹ̀ sí ní trollu Aisha. Ẹ mọ nǹkan tó rí lè ṣẹlẹ̀. Kíkọ́ bá ti ṣẹlẹ̀ báyìí, I don't know why people are always looking for celebrities downfall. Do you get? Bí ìgbà tí wọ́n ń dúró, wọn ti ẹ̀ fẹ́ gbọ́ anything. Any small thing báyìí, wọ́n ti lọ sábẹ́ comment section àwọn celebrities, ẹ ti bẹ̀rẹ̀ sí ní máa lọ máa trollu Aisha, ẹ máa troll àwọn èèyàn. Nǹkan tí mo ṣe máa ń sọ pé ẹ dẹ́kun ìwà kẹ́ máa lọ máa troll àwọn èèyàn kò kí ń ṣe nǹkan tó funny. Trolls are bullies. Trolls are ìwọ tó bá mọ̀ pé òun lọ sábẹ́ comment section èèyàn ó lọ ń kọ ìkọkúkọ negative comment káàkiri, you are a bully. You are a bully. Nǹkan tí máa ń sọ nìyẹn ní gbogbo ìgbà. Celebrities are human beings too. So ó ti wá ń di pé bóyá àwọn èèyàn tẹ̀ kí n fẹ́ gbọ́rọ̀ bóyá òótọ́ ni o bóyá rọ́ ni o bí ìgbà tó ti ń dúró kí nǹkan yẹn ṣẹlẹ̀ ni. Then another thing tí mo tún fẹ́ sọ nínú fídíò yìí, the fact that gbogbo wa ti ní impression wípé tẹ́ bá ti rí female successful actress especially from our industry, in fact generally bóyá ó ra mọ́tò tàbí ó kọ́lé, why tó jẹ́ pé the first thing that comes to people's mind will be ó lọ dóko gbalé, ó lọ dóko ra mọ́tò, ó lọ dóko gba mọ́tò. Why táwọn èèyàn ṣe máa ń feel pé àwọn female celebrities wa okó nìkan ló máa ń dó before they become successful? Why do we always have that impression? So any little thing báyìí pa wọ́n ti fọ̀rọ̀ sábẹ́ comment section wọn. Is it jealousy? Is it envy? Is it I don't know. Because kò yé mi. Celebrities are meant to be celebrated. If things happen, come on, don't let us be too quick to nail them. Don't let us be too quick to attack them. Nígbà tí Mohbad kú, gbàrà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ báyìí, ọ̀rọ̀ yẹn fi everybody. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀,
àwọn bẹ̀rẹ̀ sí ní rí àwọn videos oríṣiríṣi, àwọn videos àwọn Sam Larry, àwọn videos àwọn gbá àwọn àwo, àwọn àrí oríṣiríṣi videos pé wọ́n búlì ẹni, wọ́n ṣe kinní kan ni. Now ní táìmù yẹn tí kinní yẹn hot tó ń gbóná, tí àwọn èèyàn bá rí Naira Marley nígbà yẹn, wọ́n máa lẹ̀ kó pa o. I'm telling you, because tí àwọn èèyàn ti create narrative lórí pé àwọn Naira Marley, àwọn Sam Larry ló ṣe kinní kan fún Mohbad. At the end of the day, nígbà tá a bẹ̀rẹ̀ sí ní wá rí oríṣiríṣi scenario tó surround ọ̀rọ̀ yẹn, la ṣẹ̀ṣẹ̀ wá rí pé okay, Naira Marley kò tiẹ̀ mọ kankan nípa ikú Mohbad. Ẹ wá wo bọ́rọ̀ yẹn ṣe padà já sí. Ọ̀rọ̀ yìí ó padà di ọ̀rọ̀ táwọn ọlọ́pàá lọ gbé Naira Marley. At the end of the day, lọ́n rí pé Naira Marley kò mọ kankan pa nǹkan tó ṣẹlẹ̀. Now àwọn kan tí wọ́n shift narrative yẹn, wọ́n wá shift ẹ̀ lọ sí ọ̀dọ̀ baba Mohbad. Baba Mohbad ìgbà kan àwọn kan tẹ̀ tí wọ́n wo baba Mohbad bí èèyàn burúkú. At the end of the day, a tún rí pé kò sí blame lọ́wọ́ baba Mohbad. Ìgbà tó tún yá, wọ́n tún tẹ̀síwájú, wọ́n tún gbé gbogbo blame yẹn, wọ́n tún gbé lọ sórí Wùnmí ìyàwó Mohbad. Wọ́n tún bẹ̀rẹ̀ investigation lọ́tún, wọ́n bẹ̀rẹ̀ investigation lọ́sì. A tún rí pé kò kì í ṣe ìyàwó Mohbad ló pa Mohbad. Ìgbà tó tún yá, wọ́n tún fà lọ, wọ́n tún fà bọ̀, wọ́n ti sọ pé nọ́ọ̀sì tó gún Mohbad lábẹ́rẹ́ òun ló ṣe gbá kó ṣe. Ìgbà tó yá, wọ́n tẹ̀ tún wá gbé sórí Prime Boy náà, wọ́n tún lọ arrest Prime Boy. Ẹ̀yin náà wo bí gbogbo bí scenario yẹn ṣe lọ back and forth táwọn èèyàn sọ oríṣiríṣi lórí internet. Òun ni mo ṣe máa ń sọ pé tí wrong narrative bá ti ń fly káàkiri lórí internet, ẹ jẹ́ kí àwọn tí ọ̀rọ̀ yẹn bá wà involved pẹ̀lú kí wọ́n máa jáde, kí wọ́n máa clear ẹ̀. Torí àwọn èèyàn máa ń sọ pé etí tó gbà lọ ìgbà míì kò kí ń gbá bọ̀, ló máa fi ń da tí nǹkan bá ti ṣẹlẹ̀ gbàrà báyìí. Okay, ẹ jẹ́ ká tètè clear ọ̀rọ̀ yìí kó má lọ di nǹkan tó máa gbà bí ìgbà ọtí. Ẹ jẹ́ ká lọ́ra fèsì, ká yára gbọ́rọ̀, òun ni kẹjẹ́ ká máa ṣe. Nítorí pé ọ̀rọ̀ báyìí léèyàn máa sọ tó máa ń yọ obì lápò, ọ̀rọ̀ náà lẹ́lòmíì máa sọ tó máa yọ idà lápò. The same ọ̀rọ̀ náà ni, ó wá depend bó bá ṣe sọ ọ̀rọ̀ yẹn, ó wá depend irú ọ̀rọ̀ tó ń sọ. Irú Aishat Lawal nísìn, she's a big brand, she's a famous actress in our industry. Then ó ní àwọn fans titi ẹ̀, ó ní family titi ẹ̀, she's got her loved ones, ṣe ti get, òun náà láwọn titi ẹ̀, ó láwọn. So then ó tún wá ní àwọn brands, àwọn companies tó ń bá ṣiṣẹ́, tó ń ṣe endorsement, tó advertise fún. So gbogbo àwọn kinní yìí ó lè dẹ́ǹtì brand image èèyàn. Òun ló máa fi ń da tí narrative kan bá ń fly káàkiri lórí internet, kí celebrity kan tètè máa debunk. So àwọn èèyàn lè mọ ibi tó ń fẹ́ tẹ̀sẹ̀ bọ̀. Òun mo ìkọ́kọ́ sọ lẹ́ẹ̀kan pé ẹ má jẹ́ ká máa Wizkid ara wa tó bá ti di ọ̀rọ̀ celebrity gist lórí internet, because Wizkid nìkan ni kò sí nǹkan tẹ́ máa sọ kò ní bá yín sọ anything, ó máa wà lórí ọwọ́ ẹ̀ ni, style titi ẹ̀ nìyẹn. Òun náà lẹ́rìí pé last time tí wọ́n sọ pé gbogbo show Wizkid all over the Europe, America, Canada, UK tó ń cancel gbogbo ẹ̀ worldwide, Wizkid ò sọ anything. Àwọn èèyàn ti wá jáde, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn tíkẹ́ẹ̀tì ẹ̀ ò tà, òun náà ṣe cancel gbogbo àwọn shows ẹ̀, igba àwo dọ́là mẹ́jọ. Àwọn èèyàn ló ń gba inú Wizkid sọ̀rọ̀, Wizkid fúnra rẹ̀ ò sọ ṣe ti get. So now lórí level Wizkid yẹn a ti gbà fún Wizkid bóun ṣe máa ń ṣe títí ẹ̀ nìyẹn. So tí Wizkid bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ ká ẹ gbé fún, ẹ filẹ̀ fún. That's Wizkid for you. People should stop trolling celebrities. It takes a lot to watch a video like you are watching my video now. Yeah? It takes a lot more to type. So you, after watching the video, you will now carry the phone because it takes fingers from two hands to type. You will now be typing. The energy you are using to type, because you just want to troll someone, you are using that energy. It takes a whole lot of energy to type. So you are now trolling the person. If you are using half of that energy on your own self, your life will be better. Now I'm talking about the trolls now, because trolls are bullies. They are not supposed to be encouraged for whatever reason. For whatever reason. It's like we are always waiting for something negative to happen to our celebrities so people can attack. Why are we like that?
celebrities are human beings too. We need to respect their privacies. We need to respect, what they stand for, their image. Jeff Owolewà lórúkọ mi. Please, if you know that you have not subscribed to my channel and you are watching my video for the first time, please do well to subscribe to my channel, Jeff Owolewà TV. As you are doing so, smash that notification button. So when my next video is popping up, you will be the first to receive the notification. God bless you for watching my videos. I really appreciate you guys. Holla. Please subscribe to my YouTube channel and press the notification button.